ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين على حسبي الله على حسبي الله ليس لي رب سوى الله على حسبي الله على حسبي الله ليس لي رب سوى الله خذ بلطفك يا إلهي ما له زاد قليل مخلص بصدق ياتي عند بابك يا جليل على حسبي الله على حسبي الله ليس لي رب سوى الله كيف حالي يا إلهي كيف لي خير الأعمال سوء أعمالي كثير زاد طاعتي دليل على حسبي الله على حسبي الله ليس لي رب سوى الله أنت شافي أنت كافي في مريمات الأمور أنت حاسبي أنت ربي أنت لي نعم الوكيل على حسبي الله على حسبي الله ليس لي رب سوى الله أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله والحمد لله اللهم صل على محمد وعلى آله وسلم adúpẹ́ fún Olúwa ọba tó péye adúpẹ́ fún Olúwa ọba tó péye ó ṣe wá ní ẹrú rẹ̀ tó mọ̀nà kó má ṣì wá lọ́nà láyéláyé. Adúpẹ́ fún Olúwa ọba tó péye adúpẹ́ fún Olúwa ọba tó péye tó ṣe wá lẹ́rú rẹ̀ tó mọ̀nà kó má ṣì wá lọ́nà láyéláyé. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tó kà wá kún ẹrú rẹ̀ tó mọ̀nà tá ń bẹ nínú ìjọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé títí fi ń dórí àwọn tí wọ́n fà wá náà mọ̀nà. Àgbélátorí àwọn òbí tó bí wa fi adérí àwọn àfáà tí wọ́n kọ́ wa fi wá dérí gbogbo àwọn aṣáájú wa nínú ẹ̀sìn pátá látòkè délẹ̀ nífi kan gbogbo àwọn olóore wa Ọlọ́run ọba bá wa yọ́nú sí wọn àmín àwọn tí wọ́n ti lọ ṣe wọ́n lẹ́rú tó pé tó lọ́kẹ́ nífi ń dórí bàbá wa alọ́mọ́gbàgbé bàbá wa Alhaji Zakaria Ọlọ́run
bá wa pa gbogbo wọn pọ̀. Àmín. Ṣe wọ́n lẹ́rú rẹ tó pé tó lọ́kẹ́, ṣe wọ́n lẹ́rú rẹ tó pé tó lọ́jẹ níyà. Àmín ya Allah. Àwọn tí wọ́n wá ṣẹ́kù fún wa láwọn olùkọ́ wa àti àwọn òbí wa tí wọ́n ṣẹ́kù fún wa àtàwọn aṣáájú wa, Ọlọ́run bá wa san wọ́n lẹ́san tayé. Ìkẹ́ àti àánú jẹ́ kó máa jẹ́ tiwọn. Àmín. Ó fi wá ń dórí àwọn oníṣẹ́ rere tí wọ́n gbéṣẹ́ rere kalẹ̀ ta fi láǹfààní tẹ̀fí lè wò wá. Ọlọ́run o, agbé látorí alhaji wa Haji Abdulrazak, alhaji wa Haji Musa, alhaji wa Haji Yakub, fi kàn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a lè mọ́ kà wọ́n. Àwọn tí wọ́n gbé iṣẹ́ rere dání lẹ́yìn ikú òbí tí ó fi máa jẹ́ sàrà kan tí ó máa ṣàn tí ó máa lọ bá àwọn òbí. Ọlọ́run orí yín ó máa yín omero ọkàn yín. Omero ọkàn yín. Àti gbogbo àwa tá a wá ọ̀tọ̀ ní kéèyàn ó gbé kalẹ̀, ọ̀tọ̀ ní kéèyàn ó tún ṣe. Àwa tá a wá gbé lọ́wọ́, tá a gbé bí ẹyin, tá a fẹ́ kó bọ́, a fẹ́ kó fọ́, a fẹ́ kó bàjẹ́. Bẹ̀rẹ̀ látorí olóòtú wa dọ́kítọ́rù wa Cheikh Abdulrahim Shitu Sani, Ọlọ́run bá wa wà pẹ̀lú yín ní gbogbo ibi tẹ́ ẹ bá gbé wà. Àmín ya Allah. Fi kan àwọn tí wọ́n ń to ètò ilé iṣẹ́ náà fi lórí Sẹ́yìdá wa tó ṣe gbóhùn là ń bá níbí ní ojoojúmọ́. Fi wá kan gbogbo àwa náà tá a wá ń wá tí wọ́n ń pè wá tá à ń jẹ́ pè láti wá jíṣẹ́ Ọlọ́run, láti wá jíṣẹ́ aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run gbogbo wa pátá, orí wa ó máa wá òmèrò ọkàn wa. Omero ọkàn wa. Orí wa ó máa wá òmèrò ọkàn wa. Tètè dá wa lóhùn kójú máa tì wá o. Tètè dá wa lóhùn kó gbàdúrà wa. Orí wa ó máa wá omero ọkàn wa. Ọlọ́run orí wa ó máa wá òmèrò ọkàn wa. Tètè dá wa lóhùn kójú máa tì wá o. Tètè dá wa lóhùn kó gbàdúrà wa. Bẹ́ẹ̀ náà la tọrọ fún gbogbo ẹni tí ní farabalẹ̀ níwájú tẹlifíṣọ̀n yìí, Sunna TV. Ẹni tẹ́ ọba ti jókòó báyìí, ẹ ṣe Sunna TV fún mi. Báwọn ọmọ kéékèèké báwọn bá tún yí kúrò tán bá tún gbé sórí àwọn dẹ̀sìn ànímé wọn, tán gbé sórí fíìmù wọn, nígbà tí bàbá bá débẹ̀ ó gbọ́dọ̀ sọ wípé ẹ dá padà sórí Sunna TV fún mi. Àbí bí ìyá bá débẹ̀ kó sọ pé Sunna TV ní kẹ́ ẹ ṣí, nítorí wípé ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ ayé. Ẹ̀kọ́ ayé. Ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ ọ̀run. Ẹ̀kọ́ ọ̀run. Ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ ilé. Ilé. Ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ òde. Òde. Sunna TV yìí gbé wa ní tèmi, ẹni bá gbé kó wá wí. Ẹni bá gbé kó wá wí. Ẹni bá gbé kó wá wí. Àní ẹni bá gbé kó wá wí. Ẹni bá gbé kó wá wí. Sunna TV gbé mi ní tèmi, ẹni bá gbé kó wá wí. Ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ ayé, ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ ọ̀run, ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ ilé, ó ń kọ́ wa lẹ́ẹ̀kọ́ òde. Sunna TV gbé wa níta wá, ẹni bá gbé kó wá wí. Bó o bá jókòó ti tẹlifíṣọ̀n Sunna TV tó ń wo báyìí, ó rí ẹ̀kọ́ ayé kọ́mẹ̀. Bó ti ṣe lò gbésí ayé rẹ̀ tí ó fi sunwọ̀n, ó rí kọ́mẹ̀. Ó rí báwo ló ti ṣe fẹ́ kọ́ ọmọ tọ́mọ ó fi ya rẹ̀, ó rí kọ́mẹ̀. Ó rí ìgbésẹ̀ tó fẹ́ gbé pẹ̀lú ìyàwó, ó rí kọ́mẹ̀. Ó rí ìgbésẹ̀ tó lè gbé pẹ̀lú baálé rẹ̀, ó rí kọ́mẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ tó wá rí ẹ̀kọ́ ọ̀run kọ́ nínú Sunna TV kó tó wá ṣẹ̀ṣẹ̀ wá kọ́ ẹ̀kọ́ ilé, kó tó wá kọ́ ẹ̀kọ́ òdì. Jẹ́ Ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà ó jóná. Àmín. Gbogbo àwọn tí ń gbé lárugẹ tá ń náwó rẹ̀, Ọlọ́run ní jówó tán lọ́wọ́ wọn. Àmín. Àwọn náà tá ń ná àlàáfíà ń bẹ̀, Ọlọ́run jẹ́ àlàáfíà ó tán lọ́wọ́ wa. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Naam, èyí tá sọ̀rọ̀ lé lórí fún ara wa lénìí, òun náà ni ọ̀rọ̀ lórí Istgfar. Allahu Akbar. Alhamdulillahi al-aziz al-ghaffar.
adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣe wípé òun náà lọ́ba tó káyàkáyà ó káyà pípọ̀ ó tún wá jẹ́ ọba aláforíjì. Yadahu bin nahari yabsutu yadahu bin nahari liyatuba musi alayli. Fúnra ara Ọlọ́run nígbà tí ilẹ̀ bá ti mọ́ lọ́ba mi atẹ́wọ́ rẹ̀ méjèèjì kalẹ̀ báyìí láti fẹ́ ṣe àforíjì fún gbogbo àwọn tí wọ́n ti fòru ṣẹ̀. Àfáàwálì. Wa yabsutu yadahu bil layli liyatuba musi'an nahar. Ṣẹ́mà, àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó ṣe pé òru la fi ń ṣẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ òkùnkùn la fi bojú la fi ṣẹ̀. Òkùnkùn oníkùn kó nínú mọ́mọ́nú. Ìwọ mọ̀ bí tó kù sí, èmi náà mọ̀ bí tí mo kù sí. Bẹ́ẹ̀ àwọn kan tó ṣe wípé a máa rí wọn jálábù ní lọ́rùn wọn lọ́sàn-án tó bá ti di òru wọn ti di répa ipa. Àwọn jálábá. Ìbẹ̀ bẹ́ẹ̀ lọ́kùnrin, ìbẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin. Bí ilẹ̀ bá ti mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọba mi atẹ́wọ́ rẹ̀ pé àwọn ta lẹni tó fòru ṣẹ̀ tí wọ́n wá tọrọ àforíjì tèmi Ọlọ́run tí ń fi oríjì wọ́n. Wọ́n yá búsútù yá dáhùn bílẹ̀ ilé àtúbà mú sí anna. Tó bá tún wá di lálẹ́, tó bá tún di lóru, ọba mi a tún wá sílẹ̀kùn àforíjì rẹ̀ kalẹ̀ báyìí láti foríjì àwọn tí wọ́n fi ọ̀sán tí wọ́n fi ṣẹ̀. Àwọn kan bẹ tó ṣe pé ọ̀sán gangan báyìí ni àwọn fi ń ṣẹ̀ṣẹ̀ wọn, pàtàkì jùlọ àwọn ará ọjà àbá àwọn ará ibiṣẹ́ ní oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ kàbìtì torí kálukú wa tá à ń ṣe kí ni o tá à ń ṣẹ̀. Ìjọ ọba yìí, ọba náà lọba tá a kí tá a yin, tá a máa fojoojúmọ́ fi sà, a máa dúpẹ́ fún ní ọ̀tún. Ahmadu ala ni'amil ghadai. Àwa kí ọba náà lérí èyí tí ń ṣe fún wa yìí tí tó tẹ̀ mọ̀ wá ní ẹrú ẹlẹ́ṣẹ̀ tó wá ń fi ààyè wípé ká tọrọ àforíjì tó ń gbé kalẹ̀ fún wa pẹ̀lú ìkẹ́ rẹ̀ àti ìdùnnú rẹ̀. Ọlọ́run ọba náà lákì a fẹ́ wá fi àsìkò yìí sọ fún èmi àti rẹ wípé ká lọ mọ̀ àmọ̀dájú wípé. I'lamu anna Allaha qad amarna bit-tawba. Ṣé mà a fẹ́ kí oníkálukú wa ká lọ mọ̀ àmọ̀dájú wípé ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ àwa la ní, àwa ẹ̀dá la ní. Àwa ń pè nǹkan kan ní tútúbá níbi ẹ̀ṣẹ̀, àwa náà la ní. Ìpele ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni ìgbà tútúbá àforíjì. Ọba adẹ́dà òun ló ní o. Káwá máa dájú pé fúnra ara Ọlọ́run ọba ló pa wá láṣẹ wípé ẹ̀ṣẹ̀ kò gbọ́dọ̀ má ṣẹ̀ torí pé ẹrú nìyí. Ọmọdé ò lè mẹ̀kọ́ ń jẹ, ẹrú ò lè mẹ̀kọ́ ń jẹ kó má ra lọ́wọ́ níwájú ọ̀gá rẹ̀ àbí níwájú olówó rẹ̀. Ọlọ́run wá pẹ̀ mí àti ẹ̀yin láṣẹ bíi taubati ilayhi wípé bá a bá ti wá ṣàṣìṣe nínú àwọn àṣìṣe tá a gbọ́dọ̀ mọ́ ṣe láyé ká tètè ṣẹ́rí padà wá sọ́dọ̀ Ọlọ́run láti wá fi ẹnu lọlẹ̀. Wal istighfari min zunubina fi ayatin kathiratin min kitabil karim. Ọlọ́run bá pa èmi àti ìwọ gbogbo àwa tá a jọ jẹ́rú fún ó pa wá láṣẹ wípé ká wá àforíjì wá sọ́dọ̀ òun Ọlọ́run níbi àṣìṣe wa nínú àwọn ẹ̀ṣẹ̀. Ó pa wá láṣẹ bẹ́ẹ̀ nínú àwọn àyà àìmọye nínú Al-Qur'ani alápọ̀nlé. Wasamma wa wasafa nafsahu bil ghaffar. Wal ghafur. Ọba mi ó wá padà ó kíra rẹ̀ ó yìnra rẹ̀ ó fi pọ́nra rẹ̀ lé wípé èmi Ọlọ́run èmi náà ni ọba aláforíjì tí ń gba àforíjì tí sì ń forí jẹni wàgáfìrì sùnúbẹ̀. Bákan náà gbogbo bó tilẹ̀ wù kẹ́ṣẹ̀ náà ó pọ̀ tó, gbogbo bó tilẹ̀ wù kẹ́ṣẹ̀ náà ó kéré tó, bó tilẹ̀ wù kó kàǹkà tó, èmi Ọlọ́run ọba lọ́ba tí ń forí ní ẹ̀ṣẹ̀ wà zíl magfirati. Bákan náà
mo tẹ́ pẹpẹ ọ̀rọ̀ mi níbi àforíjì wá sọ́dọ̀ fún ẹ̀yin ẹrú mi, fún ẹni tó bá wá sọ́dọ̀ mi láti wá béèrè. wa athna ala al-mustaghfirina wa wa'adahum bijadhili thawab. Bákan náà ọba mi tún wá sọ pípọ̀ ọ̀rọ̀ nínú àdéhùn àti àlùkáwàní fún gbogbo àwọn tó bá ronú pìwàdà tí wọ́n wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn síwájú èmi Ọlọ́run. Ó sọ pípọ̀ ọ̀rọ̀ lórí àdéhùn fún wa wípé èmi Ọlọ́run mo ṣe tán láti foríjì wọn kí n tún san wọ́n lẹ́san lérí pé wọ́n tún tọrọ àforíjì. wa kullu dhalikum yadulluna ala ahamiyatil istighfari wa fadilatihi. Gbogbo èyí tá a wá ń sọ fúnra wa yìí àbí gbogbo èyí tọ́lọ́run bá sọ sínú tírà rẹ̀ yìí pátá látòkè délẹ̀ fi ń hàn èmi àti ìwọ náà wípé ìgbólóhùn tá à ń pè ní Istgfar wípé kíyàn ó ṣetán kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kó ṣetán kó padà kó fẹnu lọlẹ̀ fọ́lọ́run lórí àṣìṣe rẹ̀. Nǹkan kan ni tó ṣe wípé ó ṣe kókó, ó ṣe pàtàkì nígbésí ayé mi àti rẹ, ó sì tún ní ọlá wàhájátina ilayhi, ó sì di dandan, ó pọn dandan gbọ̀n fèmí àti rẹ wípé kó wà nínú ìwà wa, kó wà nínú ìṣesí wa, gẹ́gẹ́ bí ó ti ṣe hàn wípé òun náà lèmi àti rẹ á fi jẹ́ ni Ọlọ́run, torí pé òun náà ni ìròyìn àwọn ànábì Ọlọ́run. وقد قص الله علينا عن أنبيائه أنهم يستغفرون ربهم ويتوبون إليه. Pàápàá jùlọ قد قص الله علينا, ọba mi ti sọ pé pọ̀ ọ̀rọ̀ fún wa tó ti jẹ́ òye mi àti rẹ lórí àwọn ànábì rẹ̀, lórí àwọn ànábì rẹ̀, lórí àwọn òjíṣẹ́ rẹ̀. Annahum yastaghfiruna rabbahum wa yatubuna ilayhi, pé gbogbo ìgbà kò sí ohun tá ń ṣe kọjá pé Ọlọ́run èyí tá a ṣe yìí jẹ́ àti dẹ́ṣẹ̀ síwájú rẹ̀. Wọ́n á máa fi gbogbo ìgbà fi wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba wọn, wọ́n ó sì máa fẹnu lọ́lẹ̀ fún. Àtàrà rẹ̀ nínú Al-Qur'ani lọ́lọ́run bá fi ń ní mi níran, ìran mi létí àti gbogbo àwa náà tàjọ ń gbọ́ mi wípé látòrí àwọn bàbá ńlá wa méjèèjì, látòrí bàbá ńlá wa àti ìyá wa Nana Hawa níjọ́ kìíní àná tí Ọlọ́run ọba gbé wọn sínú ìkẹ́, tó gbé wọn sínú ọlá, tó ní ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu ẹ̀yin àfáà wa. Nígbà tí wọ́n wá tí Ṣaitan tó wá kọdí wọn títí tí wọ́n fi di ohun tí wọ́n ṣe ohun tọ́lọ́run ní ká má ṣe, lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni wọ́n ṣe? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir Annahuma qala rabbana zalamna أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. Nígbà tí wọ́n kọlu ọgbà Ọlọ́run, tí wọ́n kọlu òfin Ọlọ́run, tí wọ́n kọlu ohun tọ́lọ́run ní ká má ṣe, wọ́n ronú pìwàdà lẹ́kẹ̀ẹ́ náà ni pé àti jì sọ́fìn àti kọjá àlà. Kí ló kàn báyìí nísìnyí àfi ká tẹ́ ọwọ́ méjèèjì síwájú Ọlọ́run. Rabbana zalamna. Wọ́n pe Ọlọ́run ọba wọn gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. Wọ́n ní Ọlọ́run ọba wa o, pàápàá jùlọ àti ṣàbòsí ẹ̀mí ara wa. Wa in lam taghfir lana wa tarhamna, nígbà tó o bá wá kọ̀, tó o bá lọ foríjì wá, kó o tún wá kẹ́ wa sórí ẹ̀. Àmọ̀mọ̀ dẹni òfò, àmọ̀mọ̀ dẹni ìyà, àmọ̀mọ̀ dẹni ègbé. Ọlọ́run rán wa létí wípé èmi àti rẹ kájọ rántí jọ́ kìíní àná lórí baba ńlá wa àti ìyá ńlá wa tí wọ́n kọlu òfin Ọlọ́run. Nígbà tán kọlu òfin Ọlọ́run, tí wọ́n ronú pìwàdà, tí Ọlọ́run ọba tí wọ́n á tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run ṣe kí ni o, ó gba àforíjì wọn. Wa zakara lana Nuha alayhi salam annahu qala wa in lam taghfir li wa tarhamni akun minal khasirin. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tún rán wa létí, lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run ọba tún rán èmi àti rẹ létí lórí ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run tí ń jẹ́ ànábì Nuh. Nígbà tí òun náà kọlu
ọgbà ọlọ́run tó kọlu òfin ọlọ́run níbi ìbínú àbí sódì tọ́lọ́run sì wá fi ń hàn wípé o ò rí wípé o ti kọjá àyè rẹ òun náà padà ànábì Núà náà padà sínú ara rẹ̀ lẹ́ni tí wọ́n ń fi ẹnu lọlẹ̀ tí ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run pé ìrẹ́ ọlọ́run ilam taghfirli wa tarhamni foríjì mi ọlọ́run foríjì mi ìmọ̀ tí mo fi ṣe tí ò bá wá lọ foríjì mi kó wá padà kẹ́mi ìmọ̀mọ̀dé ní òfò ni ìmọ̀mọ̀dé ní ìyá ni afáwálì mélòó la fẹ́ wá kà nínú àwọn ànábì ọlọ́run tá a máa wá kà wọ́n títí dórí Musa títí dórí Isa kátó wá bọ́ sẹ́rí Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe wípé wọ́n fi ṣàfihàn wípé nínú ìwàsí dáadáa òun náà ni kéèyàn ó ní ẹ̀mí ìwà àforíjì lọ́dọ̀ ọlọ́run kéèyàn ó fi ẹnu lólè níwájú ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run tá a lè mọ kàtà nítorí àsìkò gbogbo wọn ni wọ́n fẹnu lólè ni wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run sì foríjì wọn lọ́lọ́run fi wá ń túlà sí èmi àti rẹ nínú gbólóhùn ẹ̀ tí sọ fún wa pé ayyuhal ladhina amanu. ya ayyuhal ladhina amanu. ọlọ́run ọba pè mí ó pe gbogbo àwa tá a gbà á gbọ́ lódodo ó ní túbú ilallahi tawbatan nasuha ó ní ká gbìyànjú ká lọ túbá ká wá títúbá síwájú ọlọ́run lórí gbogbo ẹ̀ṣẹ̀ wa ní tútúbá tòótọ́. asa rabbukum an yukaffira ankum sayyi'atikum. Naam. Wa yudkhilakum jannatin tajri min tahtiha al-anhar. Yawma la yukhzi Allahu nabiyya wal-lazina amanu ma'ahu. نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. Hasan al-Basri ó jẹ́ kó yé èmi àti rẹ̀ ó ní ṣẹ̀rí ohun tá à ń pè ní taubatan nasuh ó ní at-taubatu nasuh hiya an-nadamu bil qalb afáwà ó ní ohun tá à ń pè ní tútúbá ké a fi ẹnu lọlẹ̀ kéèyàn ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ síwájú ọlọ́run ní taubatan nasuha ní jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe wípé èyí tí mo ṣe yìí ìmọ̀ tí mo fi ṣe mo kábàámọ̀ lórí ẹ̀ mo yọwọ́ kò pátápátá ìtúnípadà wá eré rẹ̀ mọ́ ó ní kí là ń pè bẹ́ẹ̀ ó ní òun náà ni wípé kíyàn ó kábàámọ̀ láti inú ọkàn wá. wal istghfaru bil lisan. àkọ́kọ́ ni wípé jẹ́ kọ́kàn rẹ mọ̀ pé o ṣẹ̀ jẹ́ kọ́kàn rẹ mọ̀ wípé o ṣe dáadáa jẹ́ kọ́kàn rẹ mọ̀ pé o ṣìṣe tọ́kàn rẹ bá ti mọ̀ bẹ́ẹ̀ ó wá gbé istgfaru bilisan láti rí ahọ́n pé astagfirullah wa tarku bil jawarih. bákan náà gbogbo ohun tí ó fi ojú ló fi ń ṣẹ̀ṣẹ̀ náà ni ó tètè ka ojú kúrò pé ètò fi ojú ṣe mọ́ etí ló fi ń ṣẹ̀ṣẹ̀ náà ni abẹ́nu àbábẹ́ àbọ́wọ́ àbẹ́sẹ̀ ó kọ́kọ́ ká gbogbo àwọn kinní yìí ó kó wọn ní ìjánu ó kápá wọn pé òtún ní fi ṣe mọ́. wàlẹ̀ àmì aláyẹ̀ǹdà. ó wàá mú ẹ̀mí rẹ̀ ó pinnu lọ́kàn ara rẹ̀ wípé ètò ní padà sí díẹ̀. padà sí díẹ̀ máa. Ànábì wa Muhammad. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ànábì jẹ́ ó yé mi àti rẹ wípé ìzátábàlà àbúrò mẹ́zùnú bìí. Nígbà tí ẹrú kan tó bá wá ronú pìwàdà níbi ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ níbi àṣìṣe rẹ̀. Sallahu hafazata zunubahu. Pàápàá jùlọ Ọlọ́run ọba nígbà tí mo ṣe tán tí mo ní nǹkan báyìí tí mo mú ìmúmọ́. Ṣìnà tí mo ṣe ìṣe mọ́. Ẹ̀rí irọ́ tí mo ń pa ìpamọ́ olè tí mo ń jà ìjà mọ́ ní èyíkéyìí nínú ìwà tó o bá mọ̀ pé kò dáa tó o fẹ́ fi sílẹ̀ nígbà tó o bá ronú alábìíní tó o bá ronú pìwàdà tó o ní ìṣe mọ́ Ọlọ́run ọba yóò wá pàṣẹ fún àwọn kìrámán katibina àwọn màlàíkà tí ń kọ lẹ̀ wípé lágbájá
ẹni ibi ni lórí ìwà báyìí Ọlọ́run pàṣẹ fún wọn wípé kí wọ́n gbàgbé ẹ̀ṣẹ̀ náà ìwọ̀n tí wọ́n ti kọ Ọlọ́run ní ẹ gbàgbé ẹ̀. wa ansa jawarihahu wa mu'alimahu minal ardi. Ọlọ́run ọba yóò tún wá pa àwọn tí jawarihahu yóò pa àwọn tó ṣe wípé wọ́n ń bẹ lágbègbè rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àbí ká tẹ̀sán pé àwọn eríkèéríkèé ara rẹ̀ àwọn tó jẹ́ pé àwọn eríkèéríkèé ara rẹ̀ yóò jẹ́ kí wọ́n gbàgbé ó dá ká tẹ̀sán pé àwọn ará ilé rẹ̀ yóò jẹ́ kí wọ́n gbàgbé àtàwọn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ lórí ilẹ̀ nínú ìlú pé lágbájá ọ̀fán ni àbí lágbájá oníṣìná ni àbí lágbájá ọ̀mùtí ni yóò jẹ́ kí gbogbo wọn kán ṣe kí ni o kí wọ́n gbàgbé ọlápò sọ pé ò ṣe mọ́. hatta yalqa Allaha yawmal qiyamati wa laysa alayhi shahidun minallahi bi títí dìgbà tó ṣe wípé tó bá wá di ohun tó pàdé pẹ̀lú Ọlọ́run tọ́lọ́run ṣe tán tó ní kí wọ́n máa ṣèṣirò iṣẹ́ ẹ̀rí ṣe bí àwọn tó fẹ́ jẹ́rìí tó fẹ́ takò ẹ́ pé ọ̀mùtí ni ẹ́ àbí tó fẹ́ takò ẹ́ pé o ṣàbòsí mi o gbá mi nínú owó àbí o gba ìyàwó lọ́wọ́ mi àbí o gba kí n lọ́wọ́ mi àwọn tó fẹ́ takò ẹ́ wọ́n ti gbàgbé gbogbo wọn ti gbàgbé tó bá di jọ́ gbéra kìyàmà kò ní sẹ́nìkan tí ó takò ẹ́ àbí tí ó jẹ́rìí wípé eléyìí ẹrú ẹlẹ́ṣẹ̀ ni torí pé Ọlọ́run ṣe kí ni o ó ti mú wọn gbàgbé lórí ẹ̀. wa an-nabi sallallahu alayhi wa sallam. pàápàá jùlọ ó tún wá láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé. min sawtin ahabbu ila Allahi ta'ala. kò sí ohun kan tí ọba mi àlékè ọlá nífẹ̀ẹ́ sí láti máa gbọ́. inda muznibin yaqulu. min sawtin abdin muznibin yaqulu. ya Rabbi. fayaqulu labbayka ya abdi ashridukum ya malaikati anni qad kafartu lahu. ó ní Ọlọ́run ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kò sí ohun kan tó dùn mọ́ Ọlọ́run láti máa gbọ́ tó kọjá ohun ẹrú tó ṣe wípé ẹrú ẹlẹ́ṣẹ̀ òun náà mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun ló wá dìde ní wọ́n sọ fún Ọlọ́run wípé ìrẹ́ Ọlọ́run ìgbèfìrìlì ya Allah 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 ìgbèfìrìlì ya Allah. ohun tó dùn mọ́ Ọlọ́run jù láti gbọ́ náà ni ẹrú ẹlẹ́ṣẹ̀ tí ń wí gbólóhùn pé mo dé pẹ̀lú ẹ̀ṣẹ̀ mi Ọlọ́run foríjì mi. nígbà tó bá wá ń sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run inú Ọlọ́run wá dùn Ọlọ́run wá máa pé gbogbo àwọn màláíkà rẹ̀ Ọlọ́run ní mo jẹ́ ẹ nípè ẹrú mi yóò mú wá sọ fún àwọn màláíkà rẹ̀ wípé mo fi ń dá yín lójú wípé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ẹ́ nì èmi mo ti foríjì mi ní béèrè rẹ̀ mọ́ torí ẹ gbàgbé lórí ẹ̀ jẹ́ ó dọwọ́ èmi wípé ọba foríjì mi mo túbá ọba foríjì mi mo túbá ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ tí mo ṣẹ̀ tó kéré èyí tí mo mọ̀ tí mo ṣẹ̀ tó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà ọba foríjì mi mo túbá ọba foríjì mi mo túbá ọba foríjì wa àtúbá ẹ̀ṣẹ̀ tá mọ̀ kó kéré èyí tá mọ̀ kó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà ọba foríjì wa àtúbà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà
kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa súnà. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم ونتوب إليه. Ọlọ́run adé pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ wa, ìwọ lọba tí ń forí jì ẹ̀dá. Àfáà mi kan máa pé bọ́lọ́run bá ti forí jì wá bùkátà wa á bíyá. Bọ́lọ́run bá ti forí jì wá bùkátà wa á bíyá. Bọ́lọ́run bá ti forí jì wá bùkátà wa á bíyá. Bọ́lọ́run bá ti forí jẹ̀dá bùkátà rẹ̀ á bíyá. A tún kíra wa lẹ́ẹ̀kan sí lórí ìjókòó yìí. Gbogbo àwa tá a farabalẹ̀ tá a fi ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti tànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ó farabalẹ̀ nínú ìgbésí ayé tiwa náà. À ń sọ nínú gbólóhùn wa nǹkan yọ̀kan tí ń dínà àdúrà òun náà lẹ̀ṣẹ̀. Ọ̀nà kan téèyàn lè fi gbà tó lè fi bá ìyọ́nú Ọlọ́run pàdé, tó lè fi rí gbígbàdúrà látọ̀dọ̀ Ọlọ́run òun náà láforíjì. Àfáà wálù jẹ́ ká kọ́kọ́ lọ sọ́dọ̀ Hasan el-Basri kan náà níbi tí arákùnrin kan tó gbé lọ bá arákùnrin yìí nígbà tó lọ bá ìmáàmù yìí. Jaa rajulun ila al-Hasan al-Basri faqala. Arákùnrin kan wọlé gìlọ̀gìlọ̀ ó lọ bá ìmáàmù Hasan, ó ń sọ fún ó ní mo dé, dídé tí mo dé náà ni wípé agbègbè tiwa, ìlú tiwa, héreko tiwa lọ́hùn. Inna samaa la tumtir. Gbogbo wa la dáko, gbogbo wa la hoko kalẹ̀, gbogbo wa la gbìn nǹkan kalẹ̀, ṣùgbọ́n láti ìgbà tá a ti gbìn nǹkan àmàmà rójò kó rọ̀, àsìkò òjò láwa tó jò gbọ́dọ̀ rọ̀ tí ó fi táwọn èso wa tí wọ́n fi lálàáfíà tí wọ́n fi gbádùn. Ṣùgbọ́n nígbà tí a dáko, ọ̀tún wa dáko, òsì wa dáko, àrójò kó rọ̀. Faqala lahu al-Hasan istaghfirullah. Bistaghfirullah. Nígbà tí ìmáàmù ó sọ fún ó ní ẹ̀bẹ̀ Ọlọ́run ni. Ó láwọn bẹ̀ Ọlọ́run. Ohun tá a bá wá dọ̀ yín ìmáàmù òun náà ni báwo láti fẹ́ bẹ̀ Ọlọ́run gbà. Ìmáàmù ń sọ fún wọn, ó ní ẹ lọ ṣe Istgfar. Àforíjì ní kẹ́ ẹ lọ tọrọ, tẹ́ ẹ bá ti lọ tọrọ àforíjì gbígbàdúrà ọdẹ fún yín. Thumma ja'ahu akhar faqala lahu. Ìmáàmù tó jókòó tí ń sọ̀rọ̀, àwọn jàmá sì ń bẹ lágbègbè rẹ̀ lọ́tún, àwọn jàmá ń bẹ lágbègbè rẹ̀ lósì. Lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí arákùnrin tó lójú ọ̀rọ̀ yìí nígbà tó ń bọ́ta tó lọ bẹ́ẹ̀ lẹ́lòmíì tún wọlé lẹ́sẹ̀kẹsẹ̀, kí lòun wí. Imra'ati akiru la talid faqala lahu al-Hasan istaghfirullah. Nígbà tí ẹnìkejì wọlé, gbólóhùn tẹ́nìkejì ń sọ òun jẹ́ arákùnrin mi bákan náà, ó ní aṣọ́kù olùfàkà, gbogbo iṣẹ́ tí mo ń ṣe òṣì náà nílùú mi. Bí mo bá gbé tọ̀tún sí tọ̀tún kò bọ́ sí, bí mo bá gbé tòsì tí tòsì kò bọ́ sí. Mo ta kò pé mo ṣiṣẹ́ èrè lérí rẹ̀, òṣì náà ní ń ta mí, àti jẹ mi iṣẹ́ ni, àti mu mi wàhálà ni, àti náà mi fìtínà ni. Nígbà tí ìmáàmù ó dá lóhùn, ó ní Astaghfirullah. Ó ní máa lọ wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run.
àforíjì náà ló tún ti sí pé lọ́ọ́ fẹnu lọ́lẹ̀ ló wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run pé ohun tí ò jẹ́ kó rí bá ti ṣe kó rọ́nà gbégbà ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ó pọ̀ jù. bó o bá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run yóò ṣe fún ẹ. thumma ja'ahu ukhra faqala lahu imra'ati akir la talida. jama nígbà tí arákùnrin yìí ó lọ kò pẹ́ ẹlòmíín tún wọlé nígbà tóun náà wọlé gbólóhùn tóun sọ náà ni wípé ìmáàmù láti ijọ́ tí mo ti fẹ́ yàwó bá a ti ń ṣa bẹ́ẹ̀ là ń ṣe là ń gbégbọ̀ tún là ń gbégbọ̀ sí pẹ̀lú bẹ́ẹ̀ náà kò máa finú ṣoyún dépò tí ó wàá fi ẹ̀yìn gbé ọmọ pa látijọ́ tí mo ti fẹ́ yàwó mi kò bímọ nígbà tí Hasani ó sọ fún tí ó yọ àdúrà fún ọ ní gbìyànjú láti lọ ṣe kí ni o láti máa lọ tọrọ Istgfar láti máa lọ wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run. faqala al-hadiruna lil-Hasan al-Basri. jàmá àwọn tán wá jókòó lọ́tún tán jókòó lósì tán jẹ́ àwọn jàmá ìmáàmù wọ́n wá ń sọ fún ìmáàmù pé bàbá kí ló ti jẹ́ èwo ni ọ̀túndé oníkólọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run òsì náà tún dé oníkólọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó sì jẹ́ pé bùkátà ọ̀tọ̀ọ̀tọ̀ ní oníkálùkù wọn gbé wá ó ṣe wá ṣe tó wá jẹ́ pé àforíjì náà ló ní kí wọ́n máa lọ tọrọ lọ́dọ̀ Ọlọ́run. ìgbà yẹn ìmáàmù wá ń sọ fún wọn wípé تقرأوا فقوله تعالى ألم تقرأوا قوله تعالى ṣé ẹ̀yin ẹ̀ gbọ́ ni àbẹ́ ẹ̀ka ni ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekè ọlá tí ń sọ fún wa wípé. فقلت استغفروا ربكم إنه كان غفارا. Ọlọ́run ní استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. ìgbà tí ìmáàmù ó yanu tí ó sọ fún wọn ó ní sẹ́yìn ẹ̀ gbọ́ ẹ lọ wọnú Al-Qur'ani níbi tọ́lọ́wọ́n bá mi gbé ń sọ̀rọ̀. فقلت استغفروا ربكم. Ọlọ́run ní gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ sáà gbìyànjú láti àforíjì ní kẹ́ ẹ jẹ́ kó pọ̀. bá a bá ti ń tọrọ àforíjì lójoojúmọ́ Ànábì ní èmi aṣáájú ẹ̀dá mi ò ní jíjọ́ kan kí n mọ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀rí nígbà àádọ́rin tí ń jẹ́ 70 Ànábì ò ní jíjọ́ kan kó mọ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ní ọ̀nà 70 wọ́n ń bí Ànábì léèrè pé kí ló dé àforíjì yìí ti pọ̀ jù lójoojúmọ́ tí bá a gbọ́ wípé ọba mi ti foríjì yẹn máa tàkọ́ dámà ní Zambika àmáǹtà àkọ́rà kí ló dé Ọlọ́run ti foríjì àwọn ètò ti síwájú àti ètò tó mọ̀ ṣẹ̀ síwájú ti sẹ́yìn Ọlọ́run ti foríjì yẹn bàtàna bí ó yanu tí ó dá wọn lóhùn oníṣẹ́ ẹ̀fẹ́ ni kémi mọ wà nú ẹrú kan tó ṣe wípé amdan shakura tí ó mòre fún Ọlọ́run ẹrú tí ó mòre fún Ọlọ́run tí ó tún máa tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n rọ kiri káyẹ̀ tí wọ́n yípo rẹ̀. Ànábì wa ń sọ fún wa Ànábì jẹ́ kó yé mi àti rẹ wípé káànà fìlà àrùdì àmúnà min azabillah ìfọ̀kànbalẹ̀ méjì kan ń bẹ lórí ilẹ̀ tí ò ní jẹ́ kí ìbínú Ọlọ́run ó sọ̀kalẹ̀ sórí ilẹ̀. raf'ul awwal wa baqiya thani. pàápàá jùlọ nínú àwọn ìfọ̀kànbalẹ̀ méjèèjì tí ó ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún gbogbo àwọn èrò ayé tá a fi ní rí ìbínú Ọlọ́run tá a fi ní rí ìyà Ọlọ́run méjì ni ó ń jẹ́ kó yé wa wípé ọ̀kan ti lọ Ọlọ́run ti fà kan lọ ó wá kù èkejì nílẹ̀ fàámàlà awal. فكان رسول الله صلى الله عليه وسلم. فكان رسول الله صلى الله عليه وسلم. àkọ́kọ́ ọbẹ̀ nínú àwọn ìfọkànbalẹ̀ tí ó ní jẹ́ kí ìbínú Ọlọ́run àti ìyà Ọlọ́run ó dé àkọ́kọ́ náà ni òjíṣẹ́ Ọlọ́run tí ń jẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ṣe sì mọ̀ pé ànábì ti ṣe kí ni ó ti lọ. lọ́rùn fi ń sọ
fún èmi àti rẹ nínú Al-Qur'ani wípé wa ma kana Allahu liyu'azibahum wa anta fihim. Ẹ̀rí wípé Ọlọ́run bá ní èmi ò ní fìyà jẹ wọ́n, mi ní kó ìnira bá wọn, mi ní fìtínà wọn nígbòpin ìgbà tó ń bẹ nínú wọn. Ìpele lẹ́kejì wà á máa thani tí ó kù lórí ilẹ̀ tí ó máa fi èmi àti rẹ lọ́kàn balẹ̀. Fahuwa Istgfar. Òun náà ni ìmọ̀ fi ẹnu rọlẹ̀ fún Ọlọ́run, ìmọ̀ ṣe Istgfar ní gbogbo ìgbà. Ó ní wa ma kana Allahu mu'azzibahum wa hum yastaghfirun. Àmì ò ní fìyà jẹ wọ́n, mi ò ní ní wọ́n lára, mi ní dààmú wọn lópin ìgbà tó ń ṣe kí ni o, tí wọ́n ń fi ẹnu lọlẹ̀, tí wọ́n wá àforíjì fún mi Ọlọ́run ní gbogbo ìgbà. Àbáwá kí ni yóò wá máa jẹ́ kí èmi àti ẹ̀yin ará àforíjì lọ́dọ̀ Ọlọ́run? Ìwàsí wo làforíjì wọn ó fi mọ di tòótọ́ lọ́dọ̀ Ọlọ́run? Òun náà làwọn ìwàsí mẹ́ta kan tó ṣe wípé tahaqqaqu tawbatu bi umurin thalathatin hiya. Àwọn ìṣe mẹ́ta kan ni ó jẹ́ kí èmi àti rẹ ká lè rí àforíjì, táforíjì wá lè di tòótọ́ níwájú Ọlọ́run. Alákọ̀ọ́kọ́ ilmun, òun náà ni kéèyàn ó mọ ohun tó ṣe, mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Àwọn Yorùbá sọ̀rọ̀, wọ́n parí ọ̀rọ̀, wọ́n ní bí èèyàn bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ ní ìkúnlẹ̀. Àkọ́kọ́ náà ni kó mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Wahalun. Ẹlẹ́kejì òun náà ni kó mọ irú ìwàsí tí ẹlẹ́ṣẹ̀ ni yóò wà, irú ipò lẹ́lẹ́ṣẹ̀ ni yóò wà níwájú ọba adẹ́dà. Wa fi'lun. Ẹlẹ́kẹta òun náà ni kó wá mọ iṣẹ́ ọwọ́ rẹ tó fẹ́ ṣe tó fi pa ìwà dà, nítorí wípé ìwà kan lèyàn ó wù tí ó fi yí èyí tó ti ṣe láìdá, dáadáa kan ló ṣe ló fi pa ìdá rẹ̀ rẹ́. Ẹbí àwọn ànábì kan tó sọ nínú àdísì kan tí ń lọ wájú lọ pé watba'a sayyi'atal hasanata tamhuha. Wọ́n gbìyànjú láti ṣe iṣẹ́ rere, tẹ̀lé ìwà aláàbí tó bá rù kó bá lè pa ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́. Àwọn ń ṣàlàyé àkọ́kọ́ tí ń jẹ́ ìmọ̀ òun náà ni wípé ma laja ahadun ila tawbati wala baka ala martakaba min zambin illa ba'da ma qadafa Allahu fi qalbihi. Ẹ̀dá kan kò ní padà ríra rẹ̀ láláṣìṣe, nítorí wípé nígbà tí àṣìṣe tó bá dé báyàn ọ̀nà méjì la pín sí. Tá bá ti ṣìṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nà méjì ni máa pín sí. Ẹlòmíì ní tiẹ̀ àṣìṣe náà kò ní jọ kankan lójú ẹ̀, yóò kàn máa ṣe lọ ní. Mo rántí àfáà mi kan tó ní alizonu bá sọ́gìrà wa kabiraha zakatuko wa zarkamashi fawqa ardi shauki. Al-dhunuba saghiraha wa kabiraha zakatuko. Àfààní wọ́n gbìyànjú kó sá fún ẹ̀ṣẹ̀ kékeré, bẹ́ẹ̀ náà kó sá fún ẹ̀ṣẹ̀ ńlá. Òun gangan láàfin mọ̀ wípé eléyìí oníbẹ̀rù Ọlọ́run ni, eléyìí olùpáyà Ọlọ́run ni, eléyìí ẹni ire ni. Nítorí wípé kéékèèké ń bẹ, ńláńlá bẹ, wọ́n ní kó gbìyànjú ìwọ wá máa rìn lórí ilẹ̀ bí ẹni tí ń rìn, bẹ́ẹ̀ ni tí ń rìn lórí ilẹ̀ ẹ̀gún, ìwọ máa rìn gẹ́gẹ́ bí ẹni tí ń rìn lórí ilẹ̀ ẹ̀gún tí ń páyà pé kélé yìí mọ́ gun mi kẹ́lẹ̀ ṣẹ́mà ẹni tí ó ń rìn lọ tó ṣe pé ilẹ̀ náà ògèrè ìgò àbí ògèrè ẹ̀gún ni ṣẹ́mà bí ó ti máa rìn ló máa rìn lẹ́nu ẹsẹ̀
yóò máa rìn téńtélé tí ó fi máa bẹ̀rù pé kí ẹ̀gún máa gún ọ. La tarkiranna saghiratan innal jamala minal hasan. Innal jibala minal hasan. Innal jibala minal hasan. Ó ní má fojú di kékeré o. Ìwọ má fojú di ẹ̀ṣẹ̀ pé eléyìí ṣẹbẹ́ṣẹ̀ kékeré. Eléyìí ṣẹbẹ́ṣẹ̀ kékeré. Tó bá ń fojú di bẹ́ẹ̀ wípé ẹ̀ṣẹ̀ kékeré wọ́n ní kó mọ̀ wípé torí òkúta kéékèèké ni àti ara àpáta ni wọ́n ti fọ́ o. Nítorí ẹ̀ bó bá ń ṣe léyìí kékeré bó ń ṣẹ̀ṣẹ̀ yìí kékeré wàláhì irọ́ ni kìíní ni nǹkan oníkan wá ń ṣẹ̀ṣẹ̀ náà bẹ́ẹ̀ kéékèèké náà bẹ́ẹ̀ ni ó padà di ńlá mẹ́ lọ́wọ́ nítorí ike eléyìí kéré òun fojú hàn ẹ̀ òun ni ó di ńlá fún ẹ yóò wá ṣe kíni yóò wá kọ́ dín oríire rẹ yóò kọ́ dín gbígbàdúrà rẹ yóò wá sún ẹ débi ìyà ìyẹn pé ẹ̀dá gbọ́dọ̀ mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ tí ó fi mọ̀ pé ìfẹ́ padà sí díẹ̀ bákan náà ó wá mọ irú ìwàsí tí ẹ̀dá lè wà nígbà tó bá gbarú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nígbà tí Ọlọ́run ọba bá ní òun ṣe tán òun fẹ́ bínú sí ẹni ìwù ìwàsí olólè wà nígbà tí ìbínú Ọlọ́run bá dé téèyàn bá rántí bẹ́ẹ̀ ìyẹn ọ̀wárìrì yóò mú yàn jìnnìjìnnì yóò mú yàn yóò fi ṣe kí ni o ló fi máa kó ìbẹ̀rù pé ó yẹ kí n padà kí tó àforíjì lọ́dọ̀ Ọlọ́run nítorí wípé ẹlẹ́ṣẹ̀ torí ìmánì bá sọ̀kalẹ̀ sí lẹ́mìí kò ní lè jẹun bó ti yẹ kò ní lè mumi bó ti yẹ kò ní lè sùn àsùndọ́kàn látara bẹ̀ ìnira pé ó yẹ kí n lọ wá foríjì lọ́dọ̀ ọba adẹ́dà àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ làwọn ẹ̀ṣẹ̀ tó ṣe wípé àtọ̀dọ̀ Ọlọ́run láti wá foríjì directly bẹ́ẹ̀ náà làwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tó ṣe wípé láàrin ara wa láti ṣẹra wa tó ṣe wípé tí n bá padà tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ mi lè ráforíjì lọ́dọ̀ Ọlọ́run ìbáṣepọ̀ wa pẹ̀lú èèyàn ọ̀tọ̀ ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ọ̀tọ̀ láfi máa ṣe kí ni o látara bẹ̀ láfi máa gbé àwọn ìṣesí wa tí ó fi máa kún rẹ́gí èyí táwa sọ̀kalẹ̀ sí tí ó fi máa dàbí pé alọ́bí ìparí àfà awal òun náà ni wípé ó dọwọ́ èmi ó dọwọ́ ìwọ náà àwọn àsìkò wo lóòdodo ló ti tọ́ gbogbo ìgbà náà ni a fi máa wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn àsìkò kan wà tó ṣe wípé wọ́n tún ṣe kókó wọ́n ṣe pàtàkì tí ó jẹ́ kémi àti rẹ ká tètè máa rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Al-istighfar mashru'un fi kulli waqtin. Gbogbo ìgbà náà láforíjì. Wa hunaka awqatun wa ahwalun mahsusa. Àwọn àsìkò kan wọ́n ń bẹ àtàwọn ìwàsí kan ń bẹ tí wọ́n ṣe àdáyanrí rẹ̀ tí ó jẹ́ kí yakunu al-istighfar fiha mazidun fadl tí ó jẹ́ kí ìwà àforíjì wa kó wíwu dáadáa kó sì ní ọlá. Fayustahabu al-istighfar ba'da al-faraghi minash salawatil khams. Àfáàjẹ́ òye mi àti rẹ wípé àwọn ìrun ọ̀ranyàn tí ń jẹ́ wákàtí márààrún nígbà tá a bá parí rẹ̀ bù ṣe ànábì fẹ́ fún wa kémi àti rẹ salamu alaykum wa rahmatullah salamu alaykum wa rahmatullah gbólóhùn àkọ́kọ́ tí ó jáde lẹ́nu ẹ̀ náà ni astaghfirullah ànábì fẹ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ kí ó yé èmi àti rẹ wípé látara bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ó máa yọ lára wa. فقد كان النبي صلى الله عليه وسلم. a ní kó jẹ́ kó yé ẹ wípé pàápàá jùlọ aṣáájú ẹ̀dá. إذا سلم من الصلاة المفروضة يستغفر الله ثلاثة. bá a ti ṣe wí fún yín ni ànábì ní máa ń ṣe é bẹ́ẹ̀. لأن العبد عرضة لأن يقع منه. nítorí wípé ìrun tí wọ́n ní á kí ṣe bó ti yẹ ákí náà lákíní àti wípé ọkàn nígbàtá à ń kírun lọ́wọ́ ibi mélòó lọ́kàn wá lọ ṣé o lè rí ọkàn náà darí tí wọ́n pé báwọn ànábì Ọlọ́run ti ṣe kí
àbí báwọn sàhábà ti ṣe kí ṣé o lè rí kí bẹ́ẹ̀ kò rọrùn wọ́n fi sọ fún wa wípé nígbà tí o bá sálámà lẹ́sẹ̀kẹsẹ̀ kò bẹ Ọlọ́run nítorí àbújẹkù tí ó wà nínú òrùn náà àbí nítorí ìgbàgbé ìfọnúfọra tí ó wà nínú òrùn náà gẹ́gẹ́ bí ó dọwọ́ èmi àti ìwọ náà wípé ká máa ṣe bẹ́ẹ̀ ká máa ṣara al-istighfar fi khitami salati al-layl. pàápàá jùlọ ọba mi ó tún wá fẹ́ gbogbo ẹni Ọlọ́run bá fi rọ̀ lọ́rùn tó dìde òru nígbà tó bá dìde lóru tó ṣe náfìlà 2 ló ṣe ní 4 ló ṣe ní ọba mi fẹ́ wípé àforíjì ó tún tètè máa ń gbà níbẹ̀ béèrè rẹ̀ níbẹ̀ tí fi sọ fún wa pé kanú kọ́lé ìlà mìnàlẹ̀ máa ó ròyìn àwọn ẹni rẹ̀ ó ní àwọn eléyìí wọn yìí sùn tààràtààrà wọn yìí sùn pọ̀ yìí fi gbogbo òru wọn fi sùn ẹni wọ́n mú díẹ̀ nínú òru wọn tí wọ́n fi máa fi ẹnu lọlẹ̀ fún Ọlọ́run wípé àṣìṣe mi àmọ́ ṣe mi foríjì mi mo túbá wàbílá sẹ́hárì wọ́n yastaghfiru. wọ́n náà wà nú àwọn tí yóò máa fẹnu lọlẹ̀ lóru tí ó fi máa tètè rí tútúbá tó sì fi máa tètè rí ìyọ́nú Ọlọ́run. wa shara'a al-istighfar ba'da al-ifadati min Arafa èyí tá a tún fi kún fúnra wa pàápàá jùlọ bá mi fẹ́ wá fẹ́ bẹ́ẹ̀ wípé gbogbo ẹni Ọlọ́run bá fi rọ̀ lọ́rùn lásìkò ájì tó bá dé Mọ́kà tó ṣiṣẹ́ Mọ́kà bó ṣe tó wá parí àràfá ẹni níjọ́ tí wọ́n bá sọ fún wa pé ọjọ́ ìní ńlá àràfá tí ìmáàmù ṣe útúbà fún wa níjọ́ àràfá tá a bá parí ẹ̀ fún wa wọ́n ní ìrọ̀lẹ́ náà tí ọjọ́ àràfá ní tí ń lọ bí oòrùn fẹ́ lọ wọ̀ wọ́n ní kó kún fún istighfaru pípọ̀ kó kún fún istighfaru lọ́nà fi sọ fún wa nínú Al-Qur'ani ó ní thumma afidu min haythu afada an-nas wastaghfirullaha innallaha ghafurur rahim. ó ní nígbà tó bá parí àràfá bù ṣe tó bá parí àràfá wá gbìyànjú àdúrà tí ó jẹ́ kó pọ̀ jù níjọ́ àràfá òun náà ní pé kí kó jẹ́ kí istighfaru kó pọ̀ pípọ̀ láwọn àsìkò ní nítorí wípé kó bá lè bá Ọlọ́run ọba lẹ́ni tí ó ṣàforíjì fún ẹ tí ó sì wá kẹ́ ẹ tí gbígbàdúrà ó jẹ́ tiẹ̀. wa sha'al istighfar fil ashri thani min Ramadan pàápàá jùlọ ọba mi tún wá fi istighfar ẹni ká máa wá àforíjì pípọ̀ nígbà tí Ramadan náà bá di ìpele kèló. Istighfaru fil ashri thani. Fil ashri thani ní àárín mẹ́wẹ̀ẹ̀wá èyí pé mẹ́wàá ta kọ́kọ́ mẹ́wàá ìkejì tí ń bẹ láàrin ni ó ní ká gbìyànjú ká jẹ́ istighfaru kó pọ̀ fún wa láwọn àsìkò ni gẹ́gẹ́ bí gbólóhùn aṣáájú ẹ̀dá Ànábì Muhammad tó sọ fún wa nígbà tí ń sọ̀rọ̀ Ramadan ó ní wa awsatuhu maghfira. Ànábì ní àkọ́kọ́ Ramadan náà ìkẹ́ ni àárín Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan aṣẹ́wòdò. Àwọn bàbá wa Yorùbá àwọn ni wọ́n padà tú àdísì náà síbẹ̀ wípé àárín méjì ni tí ń jẹ́ 20 nígbà tí Ramadan náà bá di 10 tó bẹ̀rẹ̀ láti 11 dé 20 wọ́n sọ fún wa pé àyè istighfaru kan tún nù tèmi pọ̀lú agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ dún ní mọ̀ dáadáa fayanbaghi lakum ayyuhal muslimun. ó dọwọ́ mi ó dọwọ́ gbogbo àwa tá a jẹ́ mùmínì tá a jẹ́ mùsùlùmí òdodo. mulazimatan istighfari fi kulli waqtin. ká dún ní mọ́ àforíjì wíwá lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà gbogbo àsìkò ní gbogbo ago. والإكثار منه في هذه الأوقات والأحوال. ká wá gbìyànjú láti jẹ́ kí pípọ̀ istighfaru ó máa tẹnu wa wá fún àwọn àsìkò tá a sọ fúnra wa tá a kà fúnra wa yìí àti àwọn ìwàsí tí a kà fúnra wa yìí kí èmi àti ẹ̀yin ká bá lè ṣe kí ni o ká bá lè di ẹni tí ó rí ìyọ́nú tó pọ̀ níwájú Ọlọ́run. Ǹjẹ́ Ọlọ́run ìwọ lọba àná
ìwọ lọ́ba ìní, ìwọ náà ni ọba ọ̀la, ìwọ lọ́ba títí ìráyéráyé. A fi àsìkò yìí a fi ń sọ fún rẹ Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a mà tó kéré, èyí tá a ṣẹ̀ tá a mà tó tóbi, ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà. Ọba foríjì wa àtúbà, Olúwa ọba foríjì wa àtúbà, ọba foríjì wa àtúbà. Ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a mà tó kéré, èyí tá a ṣẹ̀ tá a mà tó tóbi, ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà. Ọba foríjì wa àtúbà. àsìkò ti lọ, ṣùgbọ́n èyí tá a fi ṣera wa láǹfààní níwọ̀nba ìṣẹ́jú kan, òun náà ni nígbà ayé ànábì Musa. Alayhi salatu wassalam. Wọ́n jẹ́ kó yé wa wípé àpáta kan ń bẹ. Ànábì Musa dénú ìlú kan, ó ní ó bá àpáta kan. Àpáta ni wọ́n sọ pé ẹkún ni àpáta náà ń sun. Wọ́n ń gbọ́ ẹkún nínú àpáta náà. Ànábì Musa gbára àpáta yìí kọjá, ẹkún ni òun ń gbọ́ yìí. Wọ́n bi àwọn aráàlú wípé kí ni ìṣẹ̀lẹ̀ ẹkún yìí, ibo ní ti ń wá? Àwọn aráàlú sọ fún Ànábì Musa pé látijọ́ táwọn ti wà nínú ìlú yìí, táwọn ti mọ àpáta yìí làwọn ti máa ń gbọ́ ẹkún. Àwọn ọmọ kí ló dé? Ìṣe Musa léèmọ̀. Musa wá ń bi Ọlọ́run léèrè, ó ní ìrẹ́ Ọlọ́run, mo fẹ́ kó o fún àpáta yìí ní ìyọ̀dá, mo fẹ́ kó o fún láṣẹ. Kí ni fa sábàbí ẹkún nínú ìlú yìí? Ọlọ́run ó fún àpáta yìí láṣẹ. Á ní àpáta náà ń sọ fún Musa pé tọ́ Ọlọ́run ọba mi ní kí n kí ẹ pé kí ló fẹ́ bí mi. Musa padà ń bi àpáta yìí léèrè pé ohun tí mo fẹ́ bí ẹ̀ kọjá wípé irú ẹkún wo lèyí tá à ń gbọ́ lára rẹ̀. Àpáta ń sọ fún Musa, ó ní ìrẹ́ Musa, ẹkún tí mo ń sun náà ni wípé sórí bí mo ti wà yìí, ara mi ni wọ́n ti wá ń yọ àwọn òkúta tí wọ́n ń lọ jọ́sìn fún. Ara mi ni wọ́n ti wá ń yọ àwọn òkúta tí wọ́n fi ń máa gbédébù. Ara mi ni wọ́n ti wá ń yọ àwọn òkúta tí wọ́n fi ń ṣe ìbàjẹ́, tí wọ́n fi ń kọlu òfin Ọlọ́run. Bí wọ́n ti ń pa mí lẹ́kún nìyẹn. Nítorí wípé mo gbọ́ pé Ọlọ́run ní ànárù wàkúdù hannasu wal hijara. Wípé mo gbọ́ pé Ọlọ́run ní iná jahannama takú náírà alẹ́ tí wọ́n kún dùn hannasu wal hijara. Iná jahannama wọ́n fi òkúta fi kó. Òun ní pa mí láyà pé ǹjẹ́ mo wà nú ẹ̀. Ọlọ́run ní ìyá Musa sọ fún wípé láti ẹnu òní lọmọ ti foríjì. Allahu Akbar. Kò ní jẹ́ nǹkan kan, kò ní jẹ́ tiẹ̀. Ǹjẹ́ Ọlọ́run gbogbo apáta tá a gbọ́ ọ̀rọ̀ àforíjì yìí, ọlá Muhammadu ní kówó mọ́ wa lára. Ọlá Muhammadu ní kówó mọ́ wa lára. Mọ́wò wá mọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa pọ̀ pípọ̀. Ọlá Muhammadu ní kówó mọ́ wa lára. Ọlá Muhammadu ní kówó mọ́ wa lára. Ọlá Muhammadu ní kówó mọ́ wa lára. Mọ́wò wá mọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa pọ̀ pípọ̀. Mọ́wò wá mọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa pọ̀ pípọ̀. Ọlá Muhammadu ní kówó mọ́ wa lára. ولله